الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات múrògòdò láyé múrabàtì bàbá onítìbí bá mi lálejò wọ́n ti ṣe yìí sí kìí jẹyàn kìí jẹrẹsì àfomi òòjọ́ omi ládùn omi sóróró òjò wẹ́líwẹ́lí èyí àrà pọ́nbélé ìdíjọ́jọ́ olùkọ́ni sáńkóró. iná pìtì iná pẹlẹbẹ lálẹ́ òní ayàtọ̀ ìdájí òní ṣe é kó kájọ máa yá ká yá yó yá ẹgbẹ́ ńlẹ̀.